lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí èyí tí í ṣe kẹtàlélógún oṣù kẹjọ ọdún 2025 the 23rd of August 2025 ó ní Aláàfin Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé àkọ́kọ́ ẹni kábíyèsí mà pé fóònù ẹnu pé kábíyèsí Olúgbọ́n ti ìlú Orílẹ̀-Ègbọ́n ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kan náà èèyàn Ọba Olúṣọlá Francis Àlàó tó sì fi ẹjọ́ gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní Olóyè Sunday Adéníyì Adéyẹmọ ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho tàbí Ìgbòho ṣá tó fẹjọ́ sùn pé Sunday Ìgbòho máa ń ròhún fìn ó sì lọ yẹ̀yẹ́ òun níta gbangba lójú gbogbo ayé. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ tó fi ń pe Olúgbọ́n láti fi ẹjọ́ Sunday Ìgbòho sùn? Ó mà ní àbẹ̀wò tí Sunday Ìgbòho tó ṣe sí ààfin kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Àrólé Oòduà Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ní ọjọ́ àbámẹ́ta tí ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá ní ìlú Ilé-Ifẹ̀. Lásìkò tí Sunday Ìgbòho tó ṣe àbẹ̀wò náà òun ló lọ tọrọ àforíjì lọ́wọ́ Ọọ̀ni tó ti fi ìgbà kan yẹ̀yẹ́ rì tó sì jẹ́ kó di mọ̀ pé ẹnu tí ìgbé òun tó ti fi bú òrìṣà ìlú fi wá gbolẹ̀ báyìí o nítorí pé bàbá gbogbo ọmọ Yorùbá ní Ọọ̀ni àti pé ó ṣe kókó kóun wá tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀. Lásìkò àbẹ̀wò Sunday Ìgbòho náà inú tó bẹ Ọọ̀ni láti bá ọmọ ẹ̀ ìyẹn ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ pé bí wọ́n ṣe ń rí kéde òun bí ọ̀daràn lásìkò ìjọba àná olóògbé Muhammadu Buhari oníkan yọ òun kúrò lára àwọn tó ń wá ká sì tún gbẹ́sẹ̀ kúrò lórí gbogbo àwọn owó òun tó wà ní ilé ìfowópamọ́ èyí bank account tí wọ́n jẹ́ kí òun rí owó tó ń jíṣẹ́ jìyà tí wọ́n jẹ́ kó òun rí iná láì ṣe nǹkan kan tàbí dáràn kankan ní orílẹ̀-èdè Nàìjíríà. ṣáò nítorí ọ̀rọ̀ tí Sunday Ìgbòho sọ nígbà tó ń kí ara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ aládìkún tó ń jẹ́ kó di mọ̀ pé adé baba ńlá òun ni wọ́n gbé fáláàfin nítorí pé Aláàfin Ọ̀yọ́ ò ní adé kan tó ń dè ìyẹn pé Aláàfin òun ṣọba aládé adé bàbá òun aládìkún nínú ìran àwọn ni wọ́n gbà tí wọ́n lọ gbé fún aládìkún bí Sunday Ìgbòho ṣe kiri ẹ̀ níwájú Ọọ̀ni yìí tó sì jẹ́ pé awuyewuye ìjàgbá ó ń lọ láàrin Ọọ̀ni àti Aláàfin ilé ìlànà àgbọ̀ yìí pé ó jẹ́ kí Aláàfin Ọ̀yọ́ kó máa fura wípé bóyá Sunday Ìgbòho mọ̀ọ́mọ̀ yẹ̀yẹ́ òun nítorí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin wọn àti Ọọ̀ni inú fi ń sọrú ọ̀rọ̀ tí ó ń sọ níwájú Ọọ̀ni náà wípé ìran Aláàfin ò ládé lórí ìran bàbá òun adé wọn náà fagídígbà tálàfin dé ilé ìyan ni Aláàfin ò tó rò pé Sunday Ìgbòho ròun fìn tó fi pe Olúgbọ́n ìlú Orílẹ̀-Ègbọ́n tí gbàgbọ́ àpò ńlọba tó súnmọ́ Sunday Ìgbòho jù nílẹ̀ Yorùbá tó sì fẹjọ́ ẹ̀sùn ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí ó kọjá yìí.